àwọn gbé tó bá pè sí Adepoju pé orí Jamiu kò ní dá fún tóun tìrantìran ẹ̀rọ mi ẹni bá fò sí Adepoju pé káàdá ni Jamiu kò ní dá fún yín tìrantìran ó tún ṣe ìpè ẹni bá bẹ̀ẹ́ sí Adepoju ọmọ ẹ̀bí àgùn kò ní dá fún tóun tìrantìran lọ́sàn kò jí bẹ́ẹ̀ lọ́nà. ṣé rí gbogbo ẹni tí ó bá lọ bẹ Yusuf on my behalf kò ní dá fún gbogbo yín. I repeat, gbogbo ẹni tó bá lọ bẹ Yusuf on my behalf kò ní dá fún gbogbo yín. Ṣé o ṣe pé ẹni mo ṣe àràárọ̀ mọ́ ó kẹ̀kan sí. Gbogbo ẹ̀dákẹ́dà ìṣọkùnrin ni o, ìṣọbìnrin ni o, ìṣọmọdé ni ìṣàgbà ni o. Tó bá bẹ Yusuf on my behalf kò ní ṣoríire. Kódà tó bá bẹ̀ nípa Jesus kò ní ṣoríire. Ẹ fọmọ yẹn lẹ ọmọ kékeré ni ẹ bá bẹ̀ lórí ẹ̀ ó tọ̀hún ní ṣoríire. Tọmọtọmọ ni o. Ẹ mo sọ pé àìlẹ́ máa yàtọ̀ ẹ máa rí mi ní another style ni. Inú ń bí mi. Mo ń boil. Tó bá gbé Yusuf ni ẹ pé dáàdì ẹ ló bí ẹ lóòótọ́ ìwọ sọjọ́ tó mọ wà ń lé wọ́n sọ ṣe fídíò pé Jamiu Adegunwa tó bá sọ pé bẹ́ẹ̀ tó wà lọ́wọ́ ẹ original ni tó bá tó bẹ́ẹ̀ níjọ́ báyìí máa wà ń lé tí mi ò bá dé bẹ́ẹ̀ kódà máa tún tẹ̀lé wọn wá ìyẹn tó ń kọ́ máa tẹ̀lé wọn wá tó wọn bá gbé ẹjọ́ yẹn pè mí ní ọmọ àlè kí wọ́n gbé ọmọ àlè ní gbogbo tó wáyé pé wọ́n ọmọ ọkọ ni ẹ lóòótọ́ o ìwọ sọ bí tó wà tó wáyé pé ọmọ ọkọ ni ẹ ṣe Yusufu tó wáyé pé ọmọ ọkọ ni ẹ ìwọ sọ pé níjọ́ báyìí Jamiu Adegunwa máa kó bẹ́sọ̀nà tó jẹ́ fèkì yẹn máa kó bọ̀kọ́ wá fi mú mi ìwọ kàn sọ bẹ́ẹ̀ ó tàn tó bá tó bẹ́ẹ̀ o ìwọ kàn sọ pé ibi báyìí ló wà fún mi ń déètì yọta máa gbé ẹ tó máa wà ń lé máa tẹ̀lé wọn wá mi lè ní àìdì wàá rí báyìí pé mo á mú ẹ èmi á yọ sí ẹ pé mi rèé ó yẹ ẹ mú kí wọ́n á rí bàbá ọlọ́pàá tó máa gbà ẹ́ lẹ̀ gbogbo àwọn tó bá mọ̀ kó pè wọ́n gbogbo àwọn tó bá ní wàá lò níjọ́ yẹn ẹni tó kù ẹ má dúró bẹ́ẹ̀ ẹ̀dúró àwà ikàn ṣọ́ èkó this one na Lagos.